Hello everyone, I'm here to appreciate all our viewers and subscribers on this channel, Ijinle TV, and please I want to encourage you to continue watching this channel. Make sure you continue to watch videos on this channel and God will bless you. Thank you so much for watching videos, and please don't just watch videos on this channel. Make sure you click on the subscription button, click on the like button, and then share every video you watch on this channel to your lovely ones, and then make sure you send us your comments and we will reply your comment immediately, and the Lord bless you. And please, before you go, this movie you're about to watch now, this movie, very powerful, very interesting, and very inspiring. Ewo, that's the title. Ewo, very interesting. Make sure you watch it from the beginning to the end, and don't just watch it. Please, I beg you, please click the subscription button and make sure you give every video you watch on this channel a thumbs up, and make sure you send us your comments. We will reply your comments. The Lord bless you. I love you. Bye bye. Aláwo lélẹ̀, alábùkún gbà lálẹ́ eléyìí, alábùkún gbà irú aláwo lẹ̀. Ọba ni kò tí bàjẹ́, ọmọ náà àárọ̀ síná. Sórí iṣẹ́ tó wà lọ́wọ́ mi yìí, ó bá ń gbé padà sílé, ó lọ gbé fún Jẹ́nrọ́lá, kó wá rí dájú pé mú fínífíní náà ni o, kó mú tán bám. Lele. Bẹ́ẹ̀ni. N tó sọnù. Ọ̀dà o, n ò débi lẹ́ẹ̀kan o. Àbẹ́ èkó o. N ó wọ́n ń ṣẹ́ o. Ìjẹ̀rọ̀lá o. Kọ́ gbé fún o. Ọ̀fàkàtì jẹ́ ìyín wá fàjà ni. O sì wá ń gbọ́ wọ́n jú mọ́ mi. Wọ́n jú lẹ́nu rẹ̀. Tọ́ gbé a. Kó ní dájú pé mú tán o. Kó mú tán bámúbámú kó bá kù kan báyìí náà. Òbí kò mú ni. Jẹ̀rọ̀lá àbí. Sọ̀rọ̀. Káàní sóòrù náà. Ọ̀rọ̀ kan káwọn ohun. Ẹ máa mú. Ẹ gbà mí o. Ẹni ẹ wò kó sí wọlé kó bá ń gbé fún Jẹ́nrọ́lá. Òun mà ló tún mú. Mo ní kó ọ̀rọ̀ rẹ̀ bá ń gbé nǹkan fún Jẹ́nrọ́lá. Ó sì gbé ó sì mú. Ní òun wọra pọ̀. Ọwọ́ra o. Irú ọmọ yìí ọmọkùnrin wo lélẹ̀? Kí ni sí ọmọ? Bí mo ṣe kó náà parẹ́, bí mo ṣe ṣe ló ń dà, kí ètí tiẹ̀ gbogbo pẹ̀lú mi. Sọ́run ẹ sí mi ni. Ẹyin bọ́ọ̀ ní kí n gbé ọlọ́pàá Jẹ́nrọ́lá kò sì jẹ́ ọ, mo sì wá jẹ́ ọ ti ní gbé fún ti kí n mú wò. Ó ṣàfihàn ikú sí wọn ta sọ́sọ́ lórí rẹ̀ báyìí wo ọmọkùnrin. Ìyẹn kọ̀ọ̀kan ilẹ̀. Kí ìṣòro rẹ? Ṣé tọ́gbè tó kù àbí kí n kọ́ àbí kí n ká ṣe sí? Kúkú dàmúdàmú. Ìtọ́ sọnù, èwo lágídí wèrè. Ó sùn mú. Mọ̀ mú. Ó rọ̀wọ́ mi. Ṣé ẹsẹ̀ lórí iná mi? Bí mo ṣe ṣe ló ń dànù, ó rọ̀wọ́ mi. Ń jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ọ. Ó rà nù olófo fárábalẹ̀ kọ́ gbọ́ mi. Wò mí kò sí tẹ́lẹ̀ kan ṣe fẹ́ mi o, bí o ti jẹ́ nù. Tọ́ bá mọ̀ pọ̀ ní nǹkan tó sọ, àbọ̀ ní nǹkan tó sọ, kọ́ jẹ́ mọ̀. Èmi bá tèmi lọ. Owó ọmọkùnrin, ó rọ̀wọ́ mi. Ọlọ́mọ ṣàánú wa. Ẹ̀dùn kí ni tó dé táwọn ẹni ibi tí wọ́n fi jáwọ́ nù sẹ́ ibi? Ìbájọ́ Ọlọ́run náà kò ti sọ náà rẹ̀. Èrò náà wọn lójoojúmọ́ kìkìdá ibi ni sí nǹkan mi. Àmọ́ òkùnkùn kan kò ní borí ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ni ó ṣẹ́gun òkùnkùn. Ẹ lè ṣàṣeyọrí. Irọ́. Èmi náà ti mọ tó yẹ kí n ṣe. Wọ́n gbégbé iṣẹ́ tó tọ́ lórí ọ̀rọ̀. Àlá burúkú.
yọ̀dà jẹ́ nǹkan sọ fún Jẹ́nrọ́lá náà kí n lè mọ ohun tó yẹ kí n máa mọ ohun tó yẹ kí n ṣe ní kíákíá kí n rí Jẹ́nrọ́lá ìmọ́lẹ̀ ló máa borí. Jẹ́nrọ́lá o njó tí èmọ̀dí tí mo ṣe fi ẹ́. rárá ó ṣe pé lóun ń bọ̀. torí bàbá Èkó tí ń bẹnu ilé rẹ mo sì fi ọ́ torí mi ìfẹ́ kó gbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́ fún wọn. bàbá Èkó bẹ́ẹ̀ ni. torí bàbá Èkó tí ń bẹnu ilé rẹ ní kíákíá ní wàrà ṣèṣà kó rọmọ bó ṣe lè dànù ni o. bàbá dájọ́ ń gbélé náà ni. tó fẹ́ gbàbọ̀dẹ̀ fún ọ. bàbá Èkó. bẹ́ẹ̀ni njó tí ẹ mọ ìdí omi tí ń wọ́n. tó tó ni àlárò báyìí wọ́n máa wọ́n mi sílẹ̀ ni o. bàbá Èkó. ọmọdé ń ṣe ọ́ so bó báyìí tún fi wọ́n mi ẹ̀ lẹ́ẹ̀kan sí sínú ilé ẹ̀ ògbó àìsíkì rẹ̀ gbogbo lílo tó yẹ kó o ṣe ilé ayé òun ló fi wọ́n dànù. orí mi kọ ẹlẹ́dàá mi kọ kí ni kí n ṣe báyìí báwo ni kí. tó bá wá fẹ́ kí sóbì adégbè bó bá fẹ́ dolówó àná kó dọ́lọ́ lánà tó bá sì fẹ́ rógo lòun ayé gbogbo ọ̀nà kónà tó bá wá mọ̀ tó lè gbà gbogbo nǹkan tó lè ṣe pátápátá láti fi má jẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀ mọ́ ní kò tètè yá mọ́ púpọ̀ tó bá mọ̀ tó lè ṣe ṣé ó fi kúrò ní ilé rẹ̀ ní òye tó kù kílẹ̀ ìlú yìí kó yá mọ́ bó ṣe máa ṣe kó o lè dànù ní o. kó kúrò lé mi. kó kúrò ní ilé rẹ̀ ní o. ilé ìyànjú o bàbá Èkó ẹ máa délé bá mi. bàbá Èkó. náà ló máa jẹ lẹ́nu kí ló dé wàhálà ẹ̀sìn máa wọ́n mi. bàbá etí náà ni etí àfikún máa jẹun nìkan ti jẹun títí. bàbá Èkó. Jẹ́nrọ́lá rárá sọ. mo ń bọ̀ o. wọ́n bínú gbogbo inú tọ́lẹ̀tì olódọ̀tí mo ní kí n sáré fọ àwọn ibi tí pẹ̀lẹ́ tí ì lọ bí iṣẹ́ mo tún ní. ẹja fìyẹn sílẹ̀ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ó jẹ́ kí wá rí tipẹ́tipẹ́. ṣe rí torí kó má lè bá a dìjà inú mi ṣe ní ìlọ́jú ṣé òkú látọjọ́ ta ti mọ́ra àárẹ̀ ni à ń ṣe gbogbo ẹ̀ ní mi ìdẹ́ fẹ́ kó bí wàhálà ṣe rí àfọkọ mi dànù ọjọ́ kan là ń kọ́ o nínú ilé ẹ̀wọ̀n ni yàrá yín tẹ̀ wò yìí àpátímẹ̀tì tọ̀dọ̀ yìí ẹ̀rù yín tó kéré èyí tó wúwo ẹ̀rọ bá ń kó bọ́ síta mo fẹ́ lọ lé. ibi tẹ́ mi ń gbé. ibi bẹ́ẹ̀ náà ni ibi tẹ́ bá rí kẹ́ ẹ lọ. dúró Jẹ́nrọ́lá fara rẹ balẹ̀ wo sọrí wọn ní sàn láàrin ajínimú nẹpẹkọ ibi ọba ń lọ gbogbo ni ọjẹ mọ torí ọ̀rọ̀ rẹ ò tí yé mi. bàbá kí ló dé máa ṣe gbogbo ojoojúmọ́ lẹ máa ń di tí mo bẹ́ẹ̀ tó pọ́jọ́ yẹn jẹ́ Wednesday tí mo ní kẹ́ iye wọ́n mi sílé tẹ̀kọ́ tẹ́ẹ̀kùpà òun lè ṣe gbọ́rọ̀ kan tí mò ń sọ ni mo ní kẹ́ ẹ kẹ́rù bọ́ síta lẹ́nu ilé mi ẹ kúrò nílé fẹ́ lọ lé. kí n kó ònú ilé dúró kí ni tó ṣẹlẹ̀ gan. bàbá ẹ dúró ẹ farabalẹ̀ o ṣé mo pẹ́ ìrọ́jú pípọ́n mi rí mo ní mi ò fẹ́ wàhálà mo ti kìlọ̀ fún yín kẹyẹ wọ́n mi nínú ilé ẹ fẹ́ gbọ́rọ̀ kí ló dé náà. fábò wa náà ni. àbọ̀ yín mélòó bàbá ó yẹ bó síta ẹ yí bá pé kí n lọ kẹrù. mo ní kẹ yí ẹ jẹ lọ síta ẹ lọ kẹrù bọ́ síta jàre ẹ dá mi lóhùn. kí mo ṣe alẹ́ yí. ẹ yóò sàní tí mo ṣe. Jẹ́nrọ́lá. bàbá mi ò fẹ́ já o ẹ máa bá wo ojú yín o. yóò sàní tí mo ṣe. yóò sàní tí mo ṣe kẹ́. kí ló ṣẹlẹ̀ àyẹ̀ ẹ lọ kẹrù kí ló dé. pé kẹrù mi. Jẹ́nrọ́lá. àbí gbogbo yín tí ó dẹjọ́ ó níwájú dẹjọ́ ṣé òun tún ti ṣoore ṣe ni kí ni mo ṣe ní ẹgbà mí o ẹgbà mí. ó ti tó jàre kí ló ṣẹlẹ̀ ó ti tó.
mo ní yà sí o mo ní yà sí báyìí mo sì yá kí n gbà bí àti n gbà bí yẹ n gbà báyìí yẹ n gbà báyìí. jẹ́ bọ́lá o. Daddy. Kí ló ṣe yẹ? Mo sọ fún ọ mo ní gbogbo ohun tó o bá ń ṣe nílé ayé ìfura báyìí lóògùn àgbà. Kí ló lè ṣẹlẹ̀ láàrin ìwà àti bàbá Èkó débi pé òun lé bàbá Èkó kúrò nínú ilé tá a wà? Daddy, wàhálà bàbá yẹn ti pọ̀ jù fún mi. In fact, every time báwo kọ́ mama wọn mẹ́lì ní mọ́rin sínú ilé ni ó sẹ́wọ̀n bóyá ó fẹ́ fihàn ṣògùn ni. Wọ́n ti sọ àwọn landlord mọ́ mi lọ́wọ́ gọ́sẹ̀f. Jẹ́rọ́lá àìmọ̀kànmọ̀kàn ṣe ọ́ ọmọdé sì ń bẹ̀ ọ́ láàmú. Àbẹ́ẹ̀ rí nǹkan à ń torí àjàjà àjà níta níjà lẹ́yìn kò lé òun. Gbogbo mi tí bàbá Èkó fi ń wọ́n lẹ́yìn ǹjẹ́ ìwọ mọ̀ túmọ̀ rẹ̀? Ṣé bá ń fà ní tiẹ̀ ni? Wo wá gbọ́ mi dáadáa kò tẹ́tí lẹ́kọ̀ọ́. Lẹ́nìí ó gbọ́dọ̀ wá bàbá Èkó kan kílé ẹ̀ ní sì tó ṣú bàbá Èkó gbọ́dọ̀ padà wọnú létà wáyé àjẹ́bẹ̀ rẹ́rẹ́ òun. Daddy ẹ̀ wo ó ti pẹ́ bàbá Èkó máa ti kúrò lè ti pẹ́ bá áwùkàn báwo mo ṣe fẹ́ lè wá wọn lọ báyìí bí wọn tí mo fẹ́ wá wọn sí dáàdì. Lọ sí Panṣẹ́kẹ́ bó o bá ti débẹ̀ ló ń béèrè Ayédùn street wọ́n bá ti wá náwó Ayédùn street fún ọ kó ló ń béèrè chọ́ọ̀chì pásítọ̀ Àjàlá bí mo ṣe ń bẹ ẹ́ sọ̀rọ̀ báyìí ibẹ̀ ni bàbá Èkó wà gbogbo ohun tó o bá ní láyé ni kó o fi bẹ bàbá Èkó kó o sì rí pọ́n padà sínú ilé ìlénìí tí mò ń bọ̀ sọ̀rọ̀ wo bó bá kọ̀ tí ò padà nǹkan ó ṣẹlẹ̀ ha ó tẹ̀ ó sì kàn nínú lọ. Daddy ẹ ti ẹ kì í jẹ́ kí àwọn tiẹ̀ máa take time. Mo lọ Àjàlá Panṣẹ́kẹ́. Alani. Daddy. Ṣé tó ti wá ìtú lọ again? Okay. Pastor Àjàlá Panṣẹ́kẹ́. Ṣé kí sáré múra? Bàbá Èkó. Like seriously, tí bá ti rí sports báyìí. I like sports go. Ẹyọ ọkùnrin tẹ́lẹ̀ àti Bọ́ọ̀ yẹn ṣé bá tẹ̀ wà lórí pitch ń bá àwọn guys kan gbá bọ́ọ̀lù tí bá dúró bẹ́ẹ̀ báyìí mo lè dúró tó máa gbá gbogbo bọ́ọ̀ yẹn tán. Àwọn Jẹ́rọ́lá má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ wọ́n ní tó ń dùn ní báyìí ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀. Sori tibí tí mò ń bẹ sọ náà ni mi tí ìdí kò sọ yes fún mi. lórí ẹni tí lọ wò kò sí lórí mi mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí wo kan tó wà lórí mi báyìí ó ń lé pọ̀ lórí mi gidi ó ní o. Jẹ́rọ́lá nǹkan kan ni màá kàn sọ màá fẹ́ kó kàn tí ẹ consider mi. Ọ̀rẹ́ kí ni ọkùnrin àtobìnrin fẹ́ máa ṣe tí ò bá ṣe pé kó máa fẹ́ra wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ let's just be friends. So we are good as friends now. Friends bí báwo Jẹ́rọ́lá o kàn fi mí sínú pains ní mo ìwà o lè mọ mo yẹn fi. Ṣé sickness tó wà lára tèmi gan kó lọ fà you come bother me there I don't know mo ti wo gbogbo strategy mi ti mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ I don't know. Like seriously mo face kí ni nǹkan tó lè máa face tó lè bá mi sọ. So there's a man in my house tó yẹ kó gbé lọ́dọ̀ mi tẹ́lẹ̀ is like a daddy to me ṣá so nǹkan kan ṣá come up ṣá wọn ò ṣá sí mi lé mọ́ I had to look for him for me to try get to him báyìí olówó lórí because it's very important. Ọ̀rọ̀ dádì kan tó ń gbé nínú ilé ọ̀dọ̀ ẹ̀ so kí ni má bínú jọ kí ni ìyẹn ṣe concern mọ́ nǹkan tí èmi àti ẹjọ́ ń sọ báwo ni máa ṣe close ẹ̀ tó bẹ́yẹn sí. ṣé kò lè yé ẹ̀rọ nǹkan tí mo sọ yìí kò tiẹ̀ lè understand. Jẹ́rọ́lá sórí nǹkan tó wá ń tọ́ láti sọ sí ni pé tí máa yàn tó bá rí máa yẹn so nǹkan tó wà láàrin mi àti ẹ kò lè work yọ tí ìbárí wọn báyìí kò lè work. main thing now is for me to look for that man. see dúró má worry amara later ọmọ máa pè é jọ. Jẹ́rọ́lá later test. Jẹ́rọ́lá nǹkan tó ń ṣe yóò dáa Jẹ́rọ́lá. Jẹ́rọ́lá. Jẹ́rọ́lá kí ló ṣe é.
bó ni mo mọ ẹ. bẹ́ẹ̀ ló lẹ ní kí lọ mú bàbá èkó wá padà sílé bẹ́ẹ̀ náà ni mo rọ̀ sí láti lọ. bàbá èkó wá sílé Jẹ́nrọ́lá kí ló dé tó rojú ńlẹ̀ tó ń wá ìrojú kù bàbá èkó ìṣe ń tẹ́fẹ́ jọ gbímọ̀ ẹ́ ṣé wo mọ̀ pé bàbá èkó tó bá fi lè padà sínú ilé tó wà yìí ha ohun burúkú ajá ló ń burúkú ohun burúkú ajá ló ń burúkú kí ló dé tó ń wá wàhálà fún ẹ mo yí pinnu mi padà mo ṣẹ̀ṣẹ̀ rí i pé omi tó ń wọ́n sílẹ̀ kò wáre fún àbúrò ló ń wá fún ẹ èkú ni Jẹ́nrọ́lá ìwà ìrìn àjò wa àti bàbá èkó èkú ni o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó yá padà sílé o gbọ́dọ̀ lọ mú bàbá èkó. kí máa lọ síbi tẹ́lẹ̀ fi lọ mú. bẹ́ẹ̀ mo yí ìpinnu mi padà èmi mo ládé kún mo dẹ̀ sí ládé òkú mọ́ Jẹ́nrọ́lá padà. Thank you so much for watching this interesting movie, Ewo. Thank you so much for watching from the beginning to the end, and the Lord will bless you. Please, I want to encourage you to continue watching videos on this channel, and God will bless you. Please, I beg you, please, for the sake of God, click on the subscription button and give us the like, and make sure you send us your comments, and then God will bless you. See you in the next episode. Bye-bye.